Ṣé ẹ kú ilé báyìí ni à ń kí ara ilé ẹ̀rì wá báyìí náà là ń kí ẹ̀rì ọ̀nà tó bá ti tójọ́ mẹ́ta tá a ti ríra wa ẹ kú àti báyìí náà là ń kí rẹ̀ ni lórí ìkànnì Àrólé bàbá 1010 TV News láwà tá a ti mú àkọ́tún ètò wá fún wa fún ti àkókò yìí lórí ìkànnì Àrólé bàbá 1010 TV News. Orúkọ tèmi làyànfẹ́ Elédùmarè ọmọ wọn nílé ogbó ni Méjì ayẹgàn ní bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ arẹ́pọ̀ pàdé ọmọ arẹ́gbòdò dájú egúngún. Àkòrí ètò wa tẹ́ ń wò fúngbà àkọ́kọ́ lórí ìkànnì Àrólé bàbá 1010 TV News òun ni a pè ní má sọ̀rètí nù mí dòdò mí dò má sọ̀rètí nù. Lórí ètò yìí abala méjì la pín sí. Abala àkọ́kọ́ á wo àwùjọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wa yìí pẹ̀lú bí nǹkan ṣe rí yìí á wo sàkún báwọn èèyàn ṣe ń ṣe bó ṣe ń gbélé ayé láàfin máa fúnra wa lọ́rọ̀ ìyànjú ìyún ni ó máa dàbí ìròyìn ṣókí lórí ohun tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nípa àwọn tó ti sọ̀rètí nù àwọn tó ti káàrí ọkàn àwọn tó ti rora wọn láròpin pé bóyá wọn ò lè dé èèyàn mọ́ àbáwọn ò lè dìde mọ́ tí wọ́n torí ẹ̀ tí wọ́n hùwà kan àìtọ́ tí wọ́n fi gbẹ̀mí ara wọn nínú láàmú kójọ gẹ́gẹ́ bí ìròyìn lábala àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì tí ń ṣe inú abala láti wá máa ṣe àtọpinpin àti ìfọ́síwẹ́wẹ́ pẹ̀lú ìtúpalẹ̀ rẹ̀ pé nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ báyìí tá a ti gbọ́ ìròyìn tó ṣe oníkálukú fún àǹfààní àwa tá a ṣẹ́kù nù ayé kí ni tó kù tá a ṣe ìmọ̀ràn wo lágbára wa láàmú gbéyẹ̀wò lórí ètò má sọ̀rètí nù mí dòdò mí dò. Mo sọ lẹ́ẹ̀kan orúkọ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni lórí ìkànnì Àrólé bàbá 1010 TV láwà ẹ subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ lè máa bá a rí ètò lórí ìrànràn àti ìròyìn ajá àbálẹ̀ kẹ́ ẹ lè máa rí bó ṣe ń lọ lórí ètò yìí. Lọ́jọ́ ti tèmi lábala má sọ ìrètí nù ìròyìn tá a mú wá fún etí ìgbọ́ wa èyí tí ó ṣe wá ń kàyéfì tí ó sì ṣe wá ní ó mà ṣe o ní ìròyìn náà ṣùgbọ́n lábalábẹ̀ náà náà tó ti gbára wá yànjú bí mo ṣe sọ lẹ́ẹ̀kan o. Ìròyìn àkọ́kọ́ tá a máa mú wá fún ti àkókò yìí lórí má sọ ìrètí nù ó ní arábìnrin kan tí àti ìmọ̀rúkọ rẹ̀ lásìkò tá à ń kó ìròyìn yìí jọ lọ́wọ́ ṣùgbọ́n tó fi ìlú Òṣogbo tó fi ṣe àtìpó tó jọmọ bíbí ìlú Ọ̀fà nípínlẹ̀ Kwara ó wá fi ìlú Òṣogbo ó fi ṣe àtìpó tó fi ṣe ibùgbé látàrí ìpèníjà kan àti kejì. Ìròyìn fi tó wa létí lánàá òde yìí tí ń ṣe ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún tá a wà yìí. Arábìnrin yìí olóògbé nígbé ní ìlú Òṣogbo lágbègbè tí wọ́n pè ní Òkè Baálẹ̀ lóṣogbo tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní ọmọ kéékèèké méjì lọ́wọ́ ọmọ kéékèèké méjì òní ń bẹ lọ́wọ́ arábìnrin tí mò ń sọ yìí kò sì níṣẹ́ ju kó ta pure water omi tútù kó gba báàgì pure water kan kó gbà kejì lónìí lọ́la kó fi tà á. Àwọn ọmọ rúdúrúdún méjì kan báyìí tí ọjọ́ orí wọn ò tí ì lè ju bí ọmọ ọdún 5 àti ọmọ ọdún 6 wọn làwọn ọmọ náà bí ọyẹ ọkùnrin kan obìnrin kan làwọn ọmọ ọ̀hún. Tó wá ṣe ni níyàlẹ́nu ni wípé ó ti pẹ́ tọ́rábìnrin yìí ti ń bá a bọ̀ táwọn èèyàn sì mọ̀ dáadáa pẹ̀lú akitiyan rẹ̀ nínú ìlú Òṣogbo lókè Baálẹ̀ wọn júwe rẹ̀ pé ní ọjà sásá lókè Baálẹ̀ ni arábìnrin náà ti ń ta pure water tí ń gbélé àwọn ọmọ rẹ̀ lórí tó náà ń kiri pẹ̀lú ẹ̀. Arábìnrin yìí ò ní ìròyìn fi tó wa létí pé mọ́júmọ́ àárọ̀ àná tí ń ṣe ọjọ́ kọkàndínlógún oṣù kejì ọdún tá a wà yìí ni wọ́n ní ó gbé nǹkan jẹ mọ́júmọ́ kílẹ̀ tó mọ́ wọn ló gbé nǹkan jẹ mọ́júmọ́ kílẹ̀ tó mọ́. Àwọn tó súnmọ́ tí wọ́n fún wa ní làbárè lórí bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀ wọ́n jẹ́ kó yé wa pé kò ní alábàágbé bẹ́ẹ̀ ni kò ní alájọṣe kò ní ẹnìkan ràn án lọ́wọ́ wọn lò nìkan ní dáko pẹ̀lú ọmọ méjì kò sí jíjẹ kò sí mímọ torí agídí náà ní fi ń ta pure water tán ní tàì. Wọ́n ní bóyá eléyìí ló fà á tó fi rora rẹ̀ láròpin tí ó fi gbé májèlé jẹ tó fi gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra nílùú Òṣogbo nìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. Ètò tó dàbí rẹ̀ òun náà ni ìròyìn tá a ti mú wá fún wa bí ọjọ́ mélòó kan nínú oṣù yìí náà ni pé bàbá ọlọ́mọ 6 kan òun náà gbẹ̀mí ara rẹ̀ nílùú Ìbàdàn ní agbègbè Àsákà nílùú Ìbàdàn látàrí ìfúnpinpin básìkò ìṣerí òun náà ni ó fa ìdẹ́mi ara ẹni légbodò arákùnrin náà gùn lé lórí tó fi gbẹ̀mí ara rẹ̀ níbàdàn. Bàbá wo méjèèjì yìí wò á rí i pé àwọn ìròyìn tó bani lọ́kàn jẹ́ ni pẹ̀lú bọ́ńkálùkù
mo ṣe ń ro àròpin àròkàn tí ń fẹ́ kún àsùndá sẹ́mi àyànfẹ́ Elédùmarè sì máa ń sọ pé àròkàn báyìí a máa fẹ́ kún àsùndá sẹ́rẹ́kùn àsùndá a máa rán ni lọ sí ọ̀run àsàǹtẹ̀ ni gbogbo tó wù ká lè máa kojú nínú ìṣòro inú ayé ẹ má jà rò pé ká para wa náà ni tí ó wàá kàn ní àtiṣe gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ nǹkan oní òsùn adé abala kejì ibi ètò yìí láti gbára wa níyànjú lórí àkórí ọ̀rọ̀ wa pé má sọ̀rọ̀ ìtínú bójú bá ń pọ́n lónìí wọn lójú tí ń pọ́n sí àpọ́nlà ni bíṣìn òsì là ọmọnú rẹ̀ á máa là bójú bá ń pọ́n ni yóò padà dáa bá a bá ti sọ ìrètí nù lórílẹ̀‐èdè Nàìjíríà bí tá a bá dé lọ́jọ́ ti tèní àwọn ìjọba wa wọn ò wo bí tá a wà kò á tún ní dáa káwa náà tún wá sọ wípé bákan a ṣe pera wa ká wá gbẹ̀mí ara wa ká dẹ́mi ara wa légbodò bíjọba bá kọ tí ọ̀gbọ̀n yìí sí pé ọmọ káàárọ̀ òjíire ọmọ Nàìjíríà lápapọ̀ tán kọ tí ọ̀gbọ̀n yìí pé àwọn ò wo bí tá a wà ẹ jẹ́ ká máa lékún nínú gbìyànjú tí a pẹ̀lú àdúrà ká má wá rò pé ká gbẹ̀mí ara wa báyìí òní ò tán ìṣòro wa torí pé kí ni ẹ bá para rẹ̀ ó tó bá Ọlọ́run lẹ́ni tí ó bá ìyà lọ́dọ̀ Ọlọ́run ni kò dáa bàbá sì ń la àwọn ìṣòro kọ̀ọ̀kan àbí kejì tá à ń lájá nínú ayé ẹ jẹ́ ká lálá mọ̀ràn ẹ jẹ́ lálá fi lọ̀ torí bí nǹkan bá ń gbéni lọ́kàn béèyàn ò rí sọ síta a máa ti ní gbọ̀ngbọ̀ngbọ̀n tí ẹ̀ fi lọ ń ṣe tí ò tọ́ nìyí ló fà á tó jẹ́ pé ẹ jẹ́ ká lálá fi lọ̀ ká lálá mọ̀ràn a mọ̀ bá sọ̀rọ̀ lórí ètò ìṣẹ̀mí ayé wa gbogbo àwọn kú wọn ń para ẹni ń gbẹ̀mí ara ẹni gbé májèlé jẹ tó wọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó gbẹ̀mí ara rẹ̀ ló ṣe pé nǹkan tó torí ẹ̀ gbẹ̀mí ara rẹ̀ ó ní kò tó nǹkan kan ṣùgbọ́n tó já sí pé eléru ti sungi káwọn èèyàn rẹ̀ tó mọ̀ fún tòní ẹjá dìímú káfi sọ̀rọ̀ àjìjà wa ẹ má sọ̀rọ̀ ìtínú gbogbo tó wù ká lè máa kojú lórílẹ̀‐èdè yìí á làjà torí pé kí ni dandan ni á làjà gbẹ̀yìn ọba ti sọ̀rọ̀ ìtínú tó sì ní ìfàyàrán lágbára Elédùmarè gbogbo ìdojúkọ wa báyìí tó jẹ́ bí ìṣòro Elédùmarè ó bá wa bomi ìtura sí láṣẹ Elédùmarè àní bá wọn kúkú ọ̀wọ̀wọ́ láṣẹ Elédùmarè ìfúnpinpin ìgbà ìfúnpinpin àsìkò ìfúnpinpin wákàtí àti ìṣẹ́jú kò ní jẹ́ ti anígbà kankan o gbogbo ẹni tí ṣòro bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ báyìí Èdùmarè ó bá bomi tútù sí tí ó fi tán ṣòro náà láṣẹ Elédùmarè ìkànnì Àrólé bàbá 1010 TV news náà la wà tá a ti sáré sáré lè jọ pé ká fi ṣètò lọ́jọ́ ti tèmi ká fi máa gbára wa níyànjú ẹ subscribe síbẹ̀ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan o torí oríṣiríṣi ètò lẹ́ẹ̀mọ́ rí wò lásìkò yìí lórí ìkànnì yìí tí ó mọ̀ sáyé gbogbo wa láǹfààní pàápàá jùlọ àwọn ìròyìn àwọn ìròyìn àwọn ìròyìn bá bó ló tún ṣe jẹ́ tó sì jáàjá balẹ̀ tí èso fege òun láwọn mú wá lórí ìkànnì yìí kó tó wá dàtú kókò tí a tún máa pàdé lórí ètò wa tá a pè ní má sọ̀rọ̀ ìtínú mídòdò orúkọ tèmi ò yí padà àyànfẹ́ Elédùmarè yìí ní ilé ògbó ni bàbá tó bí mi lọ́mọ ìjà yẹ gan yín náà ní ọmọ arẹ́pọ̀ pàdà ni mí èmi lọ́mọ arẹ́gbòdò dájú egungun kó tó dà kókó gbà náà ẹ subscribe o kẹ́ ẹ sì share rẹ̀ káàkiri nítorí wàá padà wàá bá yín láàyè àti lálàáfíà ó dàbọ̀.